mo wo fídíò kan lánàá níbi tí alàgbà kan ti ń sọ wípé Ọlọ́run rán sí ọ̀gá Oríyọmí Hamzat wípé lórí ètò tí wọ́n máa ń ṣe ó ní òótọ́ sísọ wọn ti pọ̀ jù pé ayé dẹ̀ kò tọ́ pé ayé kò tọ́ pé kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá gbé wá sọ́dọ̀ wọn ni wọ́n gbọ́dọ̀ máa dá sí pé nídàkejì ẹ̀wẹ̀ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nípa fífún àwọn èèyàn lẹ́bùn wípé kò yẹ kí wọ́n máa ṣó ẹ̀ lórí social media pé Ọlọ́run sọ fún un wípé torí Bíbélì ní nǹkan tó bá wà lọ́wọ́ tún ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ òsì ẹ̀ kó mọ̀ so ó ní àwọn nǹkan tó fa ìpèníjà tí wọ́n ní nìyẹn ṣùgbọ́n èmi fẹ́ sọ fún alàgbà yẹn wípé kì í sọ Ọlọ́run ló fún yín mẹ́sàgì yẹn o personal opinion ti yín nìyẹn so ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹ̀ ká máa yí mọ́ orúkọ Ọlọ́run kọ́ ló fún yín mẹ́sàgì yẹn sà personal opinion ti yín nìyẹn ṣùgbọ́n màá yànnà náà fún yín àfihàn tẹ́ ń wò mí àkọ́kọ́ lórí ọ̀rọ̀ wípé ayé kò tọ́ kì í ṣe gbogbo nǹkan tó bá gbé wá síwájú ẹ̀ ló gbọ́dọ̀ máa dá sí mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan ọ̀rọ̀ ayé kò tọ́ yẹn ẹ má sọ̀rọ̀ yẹn ayé ò fẹ́ kí aṣòótọ́ yẹn onúbalẹ̀ ayé jẹ́ dèní ṣe rí nǹkan tí ẹ̀yin ènìyàn ní láti máa ṣe fún àwọn tí ẹ bá ti mọ̀ wípé wọ́n fẹ́ kílé ayé dáa ẹ̀yin tẹ́ ẹ bá fi kílé ayé dáa bíi tiwọn ẹ sọ́pọ̀tì wọn pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ní ni tó bá jẹ́ àdúrà ló máa gbà fi àdúrà ẹ sọ́pọ̀tì wọn tó bá jẹ́ ìmọ̀ràn ló máa gbà fi ìmọ̀ràn ẹ sọ́pọ̀tì wọn tó bá jẹ́ information ló máa ń lo ní lọ́wọ́ fi sọ́pọ̀tì wọn ṣùgbọ́n tẹ́yìn bá ń sọ wípé ayé máa burú má má jẹ́ kí wọ́n pa ẹ̀ má má jẹ́ kí wọ́n gbé ẹ̀ ayé yẹn má máa bàjẹ́ sí ni fún àpẹẹrẹ ẹni tó ń jalè ká wá fi sílẹ̀ torí pé a fẹ́ kó àwọn alẹ́ mọ̀ a máa jalè lọ́nì olè a máa kọ̀ lọ nígbà táwọn bá rí èèyàn dá wọn lẹ́kùn àwọn tó ń gbéyàn sówó tá a rí wọn tó ń gbéyàn sówó ládùúgbò ká fi wọ́n sílẹ̀ ká fọwọ́ lérán torí pé ayé kò tọ́ àwọn iṣẹ́ bí yẹn máa gbèrú sí ni wọ́n máa pọ̀ sí ni àwọn òsì kàṣíkà yẹn máa pọ̀ sí ni àwa ti pé èèyàn nílé ìrìn pópó mọ́ àwọn tó ń kówó òru jẹ ẹni ká fi wọ́n sílẹ̀ ká má dá sí ṣebí fífi wọ́n sílẹ̀ náà ló jẹ́ kí ìlú bàjẹ́ débi tó dé yìí tí ó tẹ́ bá ń sọ wípé ká má sọ̀rọ̀ wípé torí ayé kò tọ́ ilé ayé máa bàjẹ́ sí ni mọ́nì ilé ayé máa bàjẹ́ sí ni tí gbogbo wa máa ń sá sẹ́yìn ta ló fẹ́ ṣe yóò bá sọ wípé táyé bá tójú àwa bàjẹ́ àìmọ̀ wá gbogbo ẹni tó wà ní ayé ni àwọn èèyàn sì ń sọ̀rọ̀ àwọn èèyàn sì ń dìde ilé ayé wo bí ayé bàjẹ́ dé tí bá wá sọ wípé kẹ́nìkan má sọ̀rọ̀ rárá pé bákan wò kan ilé ayé máa bàjẹ́ sí ni ẹ má jẹ́ ká jẹ́ kí búburú ṣẹ́gun rere àwa ni ká gbìyànjú láti jẹ́ kí rere ṣẹ́gun búburú àwa ni ká gbìyànjú pé báwo la ṣe máa ṣe tẹ́ni rere á fi pọ̀ jọ ní búburú lọ ṣùgbọ́n tí àwa bá ń sá sẹ́yìn ayé burú ayé mà níka mélòó náà gbogbo ayé náà àtẹni tó pààyàn àtẹni tó gbéyàn sí àtìmọ́lé àtẹni tó ràn lẹ́wọ̀n ìjọ kan náà gbogbo wa ò lè dòkúta sókè pẹ́ a lè dòkúta sókè pẹ́ ohun tó ṣe kókó nílé ayé ni ohun rere tá a gbélé ayé ṣe ohun rere yẹn lọ́lọ́ máa fi ṣèdájọ́ wa o so tí gbogbo wa bá ń sá tí gbogbo wa ń sá ta ló fẹ́ ṣe ẹnìkan tẹ̀ ló ń ṣe example Kọ́lá Ọláwuyì millions of Kọ́lá Ọláwuyì wà ń gbòòrò millions wọn jẹ́ pé nígbà tí bàbá Kọ́lá Ọláwuyì lọ tán yìí ò ní káwọn èèyàn sá àwọn èèyàn sá torí àwọn kan wà pé naturally bọ́lọ̀ sí dá wọn nìyẹn ó bá gbé kí ní sí wọn lọ́rùn báyìí tó gbé nǹkan sí wọn lọ́rùn báyìí tí wọn ò ní kò ní ẹnu wọn o naturally bọ́lọ̀ sí dá wọn yẹn nìyẹn so yẹ pé àwọn òru kì í ṣe pé wọ́n ń sin kan torí ọrọ̀ ayé torí àti kọ́lé ọ̀ àti ra mọ́tò àwọn ń ṣe pé bọ́lọ̀ ń ṣe fi rán wọn ní iṣẹ́ ìrànṣẹ́ bọ́lọ̀ ń pè wọ́n fún nìyẹn that is why pé mo fi respect àwọn tó ń ṣe ìrírí ayé yẹn ju wòlíì mi lọ sẹ́yìn gbọ́ mi àwọn tó ń ṣe ìrírí ayé yẹn àwọn tó ń ṣe nígbà tó dá mi ṣáàtì sẹ́yìn mo respect àwa yẹn ju wòlíì mi lọ torí ìmí tí wòlíì mi ti máa ro pé bí òun ṣe máa rí owó gbà lọ́wọ́ ẹni tó wá gbàdúrà lọ́wọ́ òun tó ń ara mọ́tò tó ń ara kọ́lé ń tò ẹni tó ń tú sí rí kò sí ètò kan gbà mí ó lè má fún ọ̀tẹ̀ fún yàn kọ́bọ̀ ni mo kì í fún yàn kọ́bọ̀ wọn tó bá tèmi ń tẹ̀lé ọ̀gá mi kiri nígbà yẹn ṣáà ń gba nǹkan kan ni àgbà nǹkan kan ó dáńgbà mi ta bá kúrò níléeṣẹ́ rédíò tá a sọ eré ayé tán àwọn ilé epo tó gbóhùn wa náà máa ń sọ wọn pé òkè tá a bá ti ná káyà ká gba epo ọ̀fẹ́ kí sí pé à ń sin torí owó à ń sin torí pé Ọlọ́run rán wa ni àkọ́kọ́ nìyẹn ìkejì ni wípé ọ̀rọ̀ pé kí gbogbo nǹkan tó ń ṣe kò yẹ kó máa ṣe àwọn social media
Morning, how are you? You don't work there today. Ìkejì ni wípé kò yẹ kó ṣe àwọn tó ń ṣe yẹ kó máa ṣe hàn lórí social media. Kì í ṣe wípé ó ń ṣe hàn lórí social media. Àwọn nǹkan tó ń ṣe yẹn àwọn kan ló ń sponsor ẹ̀. Kì í ṣe gbogbo ẹ̀ náà ló ń fi owó ẹ̀ ṣe. Àwọn tó ń sponsor yìí ohun tí wọ́n fẹ́ nìyẹn. Tó bá ní ọmọ ogun lọ fún ní oúnjẹ tàbí lọ fún lówó wọ́n fẹ́ rí, wọ́n fẹ́ kó kàn lọ kó rìsíìtì kan fáwọn torí wọ́n mọ̀ wá gbogbo Nàìjíríà ni wá, wọ́n fẹ́ kó kàn lọ kó rìsíìtì kan fáwọn, wọ́n fẹ́ rí lóòótọ́ pé ọmọ ogun ló fún lóúnjẹ. Tó bá jẹ́ ọmọ ọgbọ̀n ló ní ó fún láṣọ wọ́n fẹ́ rí, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, wọ́n fẹ́ rí pé ọmọ ọgbọ̀n ló fún láṣọ. So kì í ṣe pé bí àwọn ṣe àṣehàn bẹ́ẹ̀ wọ́n ṣàṣehàn ni. Tó bá fáwọn èèyàn lówó tó yẹ kó máa share lórí social media, tó bá fáwọn èèyàn lóúnjẹ tó yẹ kó máa share lórí social media. Bọ́ọ̀rọ̀ charity ṣe rí nìyẹn. Ṣẹ́rí àwọn tó máa ń finance kìíní yẹn nǹkan tó máa ń wú wọn lórí náà nìyẹn pé kán máa rí nǹkan tó fi owó táwọn ń fún ẹ ṣe. So kì í ṣe pé ó fi ń ṣàṣehàn ó ṣe jẹ́ nìyẹn. Adéọmọdé lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ire ó dàbọ̀.